airport. Okay. But trailer no jí mọ́ wọ́n gbọ́ ọmọ ẹ̀ lọ bí tó ti kọ̀ wáyé kì. All right. Ẹ wá yìnbọn fún ọ. Ó fẹ́ lọ kọ̀ wáyé. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Okay. But trailer no jí mọ́ wọ́n gbọ́ ọmọ ẹ̀ lọ bí tó ti kọ̀ wáyé kì. All right. Ẹ wá yìnbọn fún ọ. Ó fẹ́ lọ kọ̀ wáyé. Ọmọ yẹn lọ kọ̀ wáyé kì ni. Ọmọ 17 years. Ìbejì ni. Ẹ wá pàkóso. Ẹ wá yìnbọn fún. Ẹ wá yìnbọn fún. Ẹ wá pàkóso wa. Àwọn ọlọ́pàá gbàgbéwádé. Ọmọ inú wọn. Wọ́n ní ọ̀gá tó dáa. Kí ọmọ yìnbọn pààyàn. Ẹni pé ẹ̀yin kọ́. Bí alábàtà ló ti wá. Ẹlẹ́lẹ́mọ̀tà kò ní tẹ̀sán ló ti wá. Mo wá ní kí ló dé tí mo wá lọ di bọ́ ìyẹn mú. Tó wà ní mọ́tò tó jẹ́ dráìfà. Tó lẹ́yìn tó ká ti sá lọ. Ká máa pa òun náà. Ẹ wá ní kó máa sá lọ. Ó fẹ́ wọ police station airport ọjọ́ wọlé. Ó wá lọ jí wọnú airport náà. Ẹ wá ní mọ́tò náà ní kẹ́yìn wá rescue. Kẹ́sì ẹ̀mí. Mọ́tò náà ní kẹ́yìn wá rescue. Lórílẹ̀-èdè Nàìjíríà. Ọmọ tó mọ́dé ní Lórílẹ̀-èdè Nàìjíríà. Lábẹ́ òfin. Àwọn ọlọ́pàá bá ti ní. Mọ́tò náà ní kẹ́yìn wá rescue. Wọ́n sọ fún mi bá àdúgbò ìròyìn. Kì í sẹ́mi èèyàn. Sir, you were saying something right now. You said you're not Dókítà tó gbé ọmọ yẹn wá ní. Dókítà tó gbé wá ní. Doctor, please. Ọ̀nà àwọn náà ní nǹkan lórí. Sorry, doctor, I need to speak with you, please. Hold on. Just hold on. This is the doctor that brought the boy here. This is the boy. This is the doctor. Doctor, what happened? Please, I need to have a word with you. It was a straight bullet. Okay. He hit him the side of his waist. Jesus. And he died by getting finished. What happened to your head, please? You need to talk. You know. People that use a stick to hit me and my... When you were trying to rescue the boy, right? When I want to rescue the boy and the policeman. So the rest ran away. There are 9 in numbers. So the boy is dead now. I only picked only one out of them. So where is he now? Where is he? He's under my custody for now. Okay. Just to bring out peace and calm among the citizens of Nigeria. All right. Please, thank you very much. The division of the police, Skylet. Where is Skylet? The ASP, the Assistant Commissioner of Police, warned him this morning. He's supposed to be on off. Okay. This morning. So what is he doing on duty? To join those Ottoman. Okay. The problem comes from the Ottoman. Okay. That's normal. Thank you very much, doctor. Your name, sir, please. Your name, please. Dr. Deyoju Ayinla. Okay, thank you very much. Wait, sir. Now we are still here reporting live at Welfare Hospital. We are told the boy is dead. We are told the boy is dead. This is the car. This is the car, yes, where the stray bullet came to meet the boy. Thank you. Thanks for watching. We want justice for this little boy. Thank you very much. Thank you. Ẹ káàárọ̀, mo report láti Welfare Hospital near Old Ife Road. We learned that a policemen, àwọn policemen, pé bí wọ́n ṣe ń lọ, wọ́n lé Márúwá, wọ́n ní Márúwá yẹn gba one way. So on their way going, wọ́n wá yìnbọn fún Márúwá. Ibi tó ti yìnbọn, ọmọ tó wà nínú mọ́tò, ẹni ẹlẹ́ni gbé ọmọ ẹ̀ lọ sí school. Bó ṣe ń gbé ọmọ ẹ̀ lọ ni wọ́n ti yìnbọn fún. Inú mọ́tò yẹn ni, this is the boy's blood. This is the boy's blood. I'm reporting from Prince 89.7 FM, Ibadan. I'm reporting for Prince 89.7 FM, Ibadan. Blood ọmọ yẹn ni, àwọn èèyàn ní, àwọn Márúwá, àwọn
Marwani. Motor one. These are the policemen. Yeah, these are the policemen. These are the policemen. I'm reporting from Prince 89. Reporting for Prince 89.7 FM. This is Welfare Hospital. Welfare Hospital. I need to see that boy. Interview. Uncle, please, can you say something? Okay. Okay. Now, I was near airport. Okay. So, one person motor is born. Okay. I want him. Okay. So, I want parade ọlọ́pàá now. Okay. Okay. So, tata rí ni pé motor ṣe wọlé sí one way airport. What next by ni pé ọlọ́pàá release. Ó release ni lọ́wọ́ kan. Ṣé Márúwá ló Márúwá ló fẹ́ yìnbọn fún? Irọ́ mọ́tò kan wọlé yìí gbẹ̀gbẹ̀ náà ni. Ó lè bọ́ ọmọ sùn sẹ́yìn. Nígbà tó ṣe ni pé ó jáde ní àbá ọdẹ. Okay. Ọlátúndùn náà ń lọ. Ọmọ Ọlátúndùn ni wọ́n. So wọ́n máa wo àbá ọdẹ sí Ọlátúndùn. Distance yẹn kéré gan. Ó wá ní kó ń pa abẹ yẹn. Àwọn bọ̀ ó wá bá. Wọ́n á ní wọ́n wé. Ó wá tó padà lórí lọ́ọ̀ṣì yẹn. Ó wá lọ tó àgbàlá kí ẹ náà fi pọ̀ sí ẹ̀ bẹ́ẹ̀. Nígbà tó pọ̀ sí ẹ̀, ó wá tó padà. Ó fi wọlé sí wọ́n wé yẹn. Àwọn ọlọ́pàá yẹn bó ṣe pọ́ọ̀sì bàbá ìlọ́wọ́ bẹ̀ ó rí líìsì bẹ́ẹ̀. Ẹ máa bọ̀ kẹ́ wá wò tí wọ́n bá gbà wọlé. Okay. Ẹ máa gbà wọlé. Yà á fẹ́ lọ́wọ́ bí tí ìbọn gbà wọlé. Ó wọlé bí. Ẹ wo ọ̀tá ìbọn wọlé bí. Ojú ọ̀tá rẹ̀. Ẹ náà lọ ó bọ́ ọmọ yẹn nu bí. Ó jáde bí ẹrù ẹ̀jẹ̀. Ó jáde bí. Ẹ wo ẹrù ẹ̀jẹ̀ tó ti jáde. Excuse me. Ó jáde bẹ́ẹ̀ yẹn. Ẹ wo ibi tó ti jáde. Ibi tó ti jáde ni o. Ẹjọba ọmọ níbo ló gbé ọmọ yẹn síbo lọmọ yẹn wà báyìí. Báwo lẹ́yìn ṣe mọ́ pọ́ ti gbé? Wọ́n ti ń gbé bọ̀. Good morning, sir. Ẹ káàárọ̀, sir. Ẹ káàárọ̀, sir. Good morning, sir. I wanted to have a word with them, but they said no. The policemen said no. That they are not interested in speaking with me. That they are not interested, but we saw the stray bullet. Aribiti bọ̀tì wọlé. Aribiti bọ̀tì wọlé láàrin ìgboro. It's not the PRO. He's okay, you're the PRO, sir. It's not the PRO. Then who is the PRO? Well, I'm trying to get. But he should. Sorry, he should. He's supposed to attend to me. Yes. Oh yeah, please attend to me. Yes. The child is my junior brother child. Good. Thank you. Bàbá ẹ̀ ń bọ̀ látàdégbà yìí. Okay. Wọ́n wá ń neighbor. Wọ́n lè dé. Mẹ́kẹ́sì Ṣèyí Mákindé lọ́pàá. Ìjọba ló lọ lọ́pàá. Ìjọba sì ti ṣe tán láti take responsibility láti bá investigate. So ìtòwù mi jù ó ní pé ká fún wọn láǹfààní láti ṣiṣẹ́. Ẹ̀yin ẹ gba nọ́mbà ọ̀gá wa tí wọ́n jẹ́ olùbádámọ̀ràn fún gómìnà nípa ètò tẹ́ bá ti gbà ẹ máa pè wọ́n. Èmi ní nọ́mbà wọn ní tèmi, èmi náà máa pè wọ́n. Èyí fún yín á sì máa ṣiṣẹ́ lórí ẹ̀ táàfin ìdájọ́ òdodo. Tẹ́ gbọ́ nítorí ọ̀rọ̀ èmi appreciate Governor Ṣèyí Mákindé fúnra ẹ̀ tí ò bá appreciate ìtẹ̀sẹ̀ lẹ́nu for him to have given us the opportunity to get to enter this point and they want to take the boy from us wọ́n ti sọ pé àwọn take up matter nìyẹn so ẹ já fún wọn láǹfààní láti ṣe so tó ìgbé táwọn kẹ́ náà ni pé ìjọba ti ṣe báyìí kọ́kàn wa balẹ̀ lókù ẹ ṣe gan ni. What
Ìlera lọ́rọ̀. Ní ojoojúmọ́ ni ọ̀pọ̀ ènìyàn ná owó rọ̀gbọ̀rọ̀gbọ̀ sórí ètò ìlera. Èyí tó fi kún àkọsílẹ̀ mílíọ̀nù 2 tó bá lè mú àdínkù bá àkọsílẹ̀ yìí ìbá ti dára jù nípa gbígbé ayé ìlera pípé pẹ̀lú ìdùnnú àti ayọ̀ tó fi mọ́ mímu omi. Bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi dáadáa, mímu omi. Ǹjẹ́ o ti gbọ́ nípa ẹ̀rọ omi hydrogen rich water HO1? Ẹ̀rọ ìpèsè omi hydrogen rich water HO1 ni wọ́n fi ṣe ìrànlọ́wọ́ fún ètò ìlera wa láti iléeṣẹ́ Best Ecotech Company tí wọ́n fi ìdí kalẹ̀ sí orílẹ̀-èdè Japan, tí iléeṣẹ́ Century Healthcare Limited sì jẹ́ ojúlówó alágbàtà wọn ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní ilẹ̀ adúláwọ̀ Áfíríkà. Omi hydrogen rich water kì í ṣe omi lásán. Omi tí o lè fi rọ́pò omi tó ń mu lójoojúmọ́ láti máa ṣe ìwòsàn fún àgọ́ ara rẹ nípa àwọn àìsàn àrùn bíi dárúkọ rẹ̀ bí o bá ṣe ń ṣe ọ́ sí. Tí wọ́n bá ti ní ẹ̀rọ ìpèsè omi hydrogen rich water HO1 lọ́wọ́, àbùṣebùṣe nìyẹn. Omi hydrogen rich water HO1 láti bí ẹ̀rọ ìpèsè omi yìí ni àwọn onímọ̀ ẹ̀rọ scientist dókítà fi òǹtẹ̀lù láti máa mu bí omi lásán fún ìlera pípé. Ọ̀pọ̀ ẹ̀rí ló ti wá nípa mímu omi hydrogen rich water. Wọ́n ní omi tó ju owó rẹ̀ lọ ni. Inú àwọn kò bá ti dùn délẹ̀ ká ní àwọn ti ní ẹ̀rọ ìpèsè omi hydrogen rich water HO1 lọ́wọ́ tipẹ́tipẹ́. Síbẹ̀ àwọn sì ń dúpẹ́ fún omi hydrogen rich water yìí lójoojúmọ́. Ọgbọ̀n rọ̀ kòkó àgbọ̀n, ìwọ náà lè bẹ̀rẹ̀ sí ní mu omi hydrogen rich water lónìí tó bá ti ní ẹ̀rọ tí ń pèsè omi yìí ní ìkáwọ́ rẹ̀. Máa mu hydrogen rich water lónìí kó sì rí iṣẹ́ rẹ̀ lágọ̀ọ́ ara rẹ̀. Àìsí ń bẹ̀ láì bá wọn dá sí i. Láti ní ẹ̀rọ ìpèsè omi hydrogen rich water HO1 lọ́wọ́, ẹ pè 0806 630 3810 0816 833-0743. Níbikíbi tẹ́ ẹ bá wà ní orílẹ̀-èdè Nàìjíríà àbí ní ilẹ̀ adúláwọ̀ Áfíríkà, ẹ̀rọ ìpèsè omi hydrogen rich water á kàn yín lára. Owó ìdákọ̀mọ́ lásán ni o. Ẹ wá gbọ́ o, iléeṣẹ́ Century Healthcare Limited nìkan ni ojúlówó alágbàtà ẹ̀rọ ìpèsè omi hydrogen rich water HO1 ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní ilẹ̀ adúláwọ̀. Mímu omi hydrogen rich water láti bí ẹ̀rọ ìpèsè omi hydrogen rich water, àlá rere ìlera pípé ti wá sí ìmúṣẹ. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀, àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.